Mudiru Moikas ẹ fi ẹ̀wọ̀n ṣeré lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ṣé ẹ ò mọ̀ pé ọ̀rọ̀ sì wà ń kóòtù ẹ wá ń bẹ́ ẹ wá ń tọ́ ẹ wá sọ̀rọ̀ ayé di bẹ̀bẹ̀ tó ọ̀rọ̀ tẹ́ sọ lọ́jọ́ kìíní àná tí ìmáàmù fún yín lésì òun lè fẹ́ máa retaliate ẹ̀ ẹ sọ fún Mudiru Moikas pé ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀rọ̀ jàtijàti ọ̀rọ̀ ràdàràdà ọ̀rọ̀ tí ò wúlò ọ̀rọ̀ tí ò ní làákàyè nínú. ẹbí Mudiru kò tó ó fẹ́ wá máa tó ẹbí ẹlẹ́bí ẹbí Mudiru léèrè wípé ṣé àárín Mudiru tó jẹ́ òun gangan fún ara ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣáàrin wọn tò sí ọmọ bàbá wọn ṣáàrin wọn tò sí ọmọ ìyá wọn. wọ́n ti gba sátidé lọ́wọ́ president general yín ní Rábítà wọ́n ti gbé Sunday lọ́wọ́. gbogbo ẹ̀yin tẹ̀wà Rábítà yìí ẹ ti gbàgbé ọjọ́ kan tó máa kù yín nìkan nínú sàárè. ẹ̀yin ọmọ Sùlí Abíọ́lá ẹ̀ ń disappoint mi tó pọ̀ àwọn Yorùbá ní ohun tá bá ní òun là ń gbé ohun tá bá ní òun ló jẹ́ tẹni. nítorí pé téèyàn kan bá ń sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ gbọ́ ogun mọ́ gẹ́gẹ́ ó fẹ́ bàṣẹ́ bàbá tiẹ̀ jẹ́ iṣẹ́ bàbá tiẹ̀ Ajagungbadé tó ṣe lánàá tó yan Ṣéhù Tọ́líà síbẹ̀ àbí ogun mọ́ gẹ́gẹ́ òun ló yan Ṣéhù Tọ́líà síbẹ̀ ṣé kì í ṣe Ajagungbadé ló yan Ṣéhù Tọ́líà síbẹ̀. àwọn ọ̀rọ̀ tí ó yẹ ká máa bá lẹ́nu àgbàlagbà òun la ti ń bá yìí o abájọ tẹ́nìkan sọ wípé àṣàṣì ọjọ́ sí ló padà ẹnìkan sọ wípé àdó tí wọ́n sọ sún wọn lára lọ́jọ́ sí òun ló tún bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ̀yin tẹ́ ẹ ní làákàyè ni kí ló dé tó bá ń gbé máikrófóònù fẹ́ni tó kù díẹ̀ káàtó fún àgbàlagbà gbọ́dọ̀ fira ẹ̀ sípò ọ̀wọ̀ kọ́mọdé lè máa fún lọ́wọ́ ṣé nǹkan tẹ́ Mudiru Moikas tó ṣe yìí ṣé ọ̀wọ̀ lè padà sí wọn lára kò ṣeé ṣe. tó bá ń pèèyàn lónífúnra dáradá onífúnra dáradá kẹ́niyẹn kó wọra ẹ̀ èèyàn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ò ní làákàyè nínú kẹwàá máa pariwo Allahu Akbar wo. ẹ wá bá mi béèrè lọ́wọ́ ìmáàmù Èkìtì tí wọ́n jẹ́ president general fún Rábítà ẹ bá mi bi wọ́n léèrè pé ṣọ́ba ló mú wọn wá kí wọ́n tó recognize wọn pé àwọn ni ìmáàmù Èkìtì. ẹ máa screenplay nǹkan tí bàbá yìí tó fẹ́ sọ torí pé tí bàbá yìí bá ti rí microphone tó bá tẹ̀ ti rí ọ̀pọ̀ èèyàn báyìí nǹkan tí ó tọ́ ló máa ń jábọ́ lẹ́nu wọn. ẹ̀yin Rábítà ẹ ò fura o ọ ní kinní kan ò fura ó jáná àjà ò fura àjájìn bó nílò ò bá fura ó lè àkólọ o. ẹ ò fura yìí pé bàbá Mudiru yìí ti fẹ́ máa fún ẹ̀sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá. ẹni tí ọ̀rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ tí ó bá lè fèsì ẹrù ìjà ló ń bọ́ nítọ̀hún. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn wípé bí ẹ ṣe ń bára wo àwọn fọ́nrán yìí ẹ máa bá wa subscribe sórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde kẹ́sì máa bá wa like ẹ máa bá wa share kẹ́sì máa bá wa comment ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa
ẹ̀yin èèyàn wa ẹ kú ọjọ́ mẹ́ta kan nítorí pé a ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ́ ká sáré dá sí àwọn ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ọjọ́ sátidé sí òní torí ìlú Republic of Benin òun ni ó kára mọ́ nígbà tá a wá kú ńbẹ̀ a tún lọ ṣe ìwádìí kan ní ìlú Togo òun ni ó fà ẹ má bínú a kí yín pé ẹ kú lé bẹ́ẹ̀ náà ṣe ń kí àwa náà káàbọ̀ ọ̀rọ̀ kan ni ó bá wa lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹ̀rọ ayélujára kì í ṣe fún ìlú kan ó já káàkiri gbogbo àgbáńláyé ni lórí ọ̀rọ̀ tí Mudiru Mọ́ríkàsí ní Agége tó sọ wípé ẹni tí ọba bá mú wá ní àwọn máa mọ̀ ní ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ torí ẹ̀ ni mo ṣe jáde wá ní àkọ́kọ́ ẹ̀yin pípù yìí ẹni tí Ọlọ́run kò dùnnú tó ń lá ṣúgà òun ni ọ̀rọ̀ yín o ẹni tí Ọlọ́run kò dùnnú tó ń lá ṣúgà ẹni tí kì í ṣe ọmọ Yorùbá tó fẹ́ máa bá wa dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àbí ẹ ti gbàgbé wípé ẹni tó ń dárúgùdù sílẹ̀ láàrin ẹ̀sìn mùsùlùmí yìí wọ́n ti fìgbà kan sọ fún wa wípé Ìlọrin kò sí nínú ilẹ̀ Yorùbá tẹ́ bá wá wò sọ́tún tẹ́ bá wò sósì ẹ gọ́gùn sàṣẹ kẹ́ ẹ wò kẹ́ ẹ béèrè wípé stéètì wo ni ilẹ̀ Yorùbá wọ́n á kà fún yín tí ẹ bá wá lè kà ẹ jẹ́ kí n kà fún yín báyìí stéètì ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀hún yẹn Èkìtì Ọ̀ṣun Oǹdó Ọ̀yọ́ Èkó Lagos àti Ògùn stéètì mẹ́fà péré ló wà nínú ilẹ̀ Yorùbá òun mo ṣe sọ fún wa wípé ẹni tí kì í ṣe ọmọ Yorùbá tó fẹ́ máa dá rúgúdù sílẹ̀ torí pé rúgúdù lọ̀rọ̀ yìí kàn máa dá sílẹ̀ ni ó máa di wàhálà láàrin àwa Yorùbá sí Yorùbá láàrin ẹlẹ́sìn mùsùlùmí sí ẹlẹ́sìn mùsùlùmí ogun kan máa dé ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé ẹnì kan ṣo iná ló sọ wípé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kò sí nínú ilẹ̀ Yorùbá nígbà tí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí kò sí nínú ilẹ̀ Yorùbá kí ló wá fẹ́ máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sí ṣé ẹ mọ̀ pé lálàkọ́kọ́ mo sọ wípé ọ sọ wípé àwọn òkè ìṣe ọmọ Yorùbá nígbà tó yá ọ tún wá sọ wípé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ Yorùbá èsì alákọ̀ọ́kọ́ ni wípé kí ló wá fẹ́ fà á tẹ́ni tí kì í ṣe ọmọ Yorùbá tó fẹ́ máa bá a dá sí ọ̀rọ̀ ẹ̀sìn Yorùbá ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ní Ògbómọ̀ṣọ́ kò sí nínú ilẹ̀ Yorùbá tá a bá tọpinpin ẹ̀ kí ló wá fà á tẹ́ni tí kì í ṣe ọmọ Yorùbá tàbí ẹni tó jẹ́ pé ọmọ Yorùbá ni kí ló fẹ́ máa dá sí ọ̀rọ̀ ilẹ̀ tí kì í ṣe ilẹ̀ Yorùbá ó di ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ní pé ọ̀rọ̀ tẹ́ sọ lọ́jọ́ kìíní àná tí ìmáàmù fún yín lésì òun lè fẹ́ máa retaliate ẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ lọ́jọ́ kìíní àná ó dùn yín tẹ́ ẹ sọ nǹkan tó lè máa dùn mí ní ọ̀rọ̀ bàbá yìí ni wípé authority tongue ọ̀rọ̀ àṣẹ tàṣẹtàṣẹ ni wọ́n máa fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin young age in Muslim tẹ́ ẹ jí ọ̀dọ́ láàrin ẹ̀yin mùsùlùmí láàrin ẹ̀wà mùsùlùmí kí ló tẹ̀lé pera yín jọ wípé ṣé bàbá yìí tàbí ìran bàbá wọn ṣóhun ló gbé ẹ̀sìn mùsùlùmí wọ orílẹ̀-èdè Nàìjíríà ní àbáwọn lọ́wọ́ ẹ̀yìn sí ẹ̀sìn mùsùlùmí yìí tí bàbá yìí máa sọ wípé ilẹ̀ kínní kan ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tá a bá ní káwò dáadáa ká tọpinpin ẹ̀ kò sí nínú ilẹ̀ Yorùbá tí ìmáàmù wá fún ilé sí lórí múmbàrí torí mo máa ń sọ kọ́kọ́ fún wa ẹni tí ọ̀rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ tí ó bá lè fèsì ẹrù ìjà ló ń bonítọ̀hún
bàbá wa imam Sheikh Dr. Tolia Yunusa Ayilara II ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ káàkiri gbogbo kàràkàrà ẹ̀ kì í ṣe ọmú àlè ó wá fún yín lésì pé Ògbómọ̀ṣọ́ ti wá o ilẹ̀ Yorùbá ni o àbí èdè Haúsá là ń sọ lẹ́nu ṣédè Ìgbò là ń sọ lẹ́nu àbí à ń sọ èdè Fúlàní ilẹ̀ ti wá o ilẹ̀ Yorùbá ni o bàbá yìí kan náà ló fi ẹnu kọ́ bọ́ àwọn Kwara wípé Kwara o kò sí nínú ilẹ̀ Yorùbá o ẹ wo ogun tó kọjá lórí wọn yẹn tó lọ gbé àwọn Miyetti Allah wá kú wá máa ṣọ́ wọn táwọn Miyetti Allah wọlé tí wọ́n lọ pa wọ́n lọ́mọ ọ̀rọ̀ bàbá yìí ló kó bá àwọn Kwara ọ̀rọ̀ bàbá yìí ló kó bá wọn Ìlọrin nígbà tó sọ pé àwọn ò kì í ṣe ilẹ̀ Yorùbá ìyẹn dúró sí ẹgbẹ́ kan ó wá sọ wípé ẹni tí ọba bá mú wá òun làwọn máa recognize pé òun ni ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wàláì tàlà ìsúnmọ́bẹ̀ láìláṣíláwà alásọdùn ní ṣe bí ẹ̀yin kan náà yìí lẹ́sọ wípé Christian kèfèrí ni náà lè sìn kèfèrí yẹn ló máa wá mú ìmáàmù wá fún yín pé ẹni tóun fẹ́ ní ìmáàmù lélẹ́yìí o kẹ́ ẹ fi síbẹ̀ àti wípé Ọláoyè Ghandi ọba Ògbómọ̀ṣọ́ ṣeéṣẹ́ tí àwọn bàbá wọn ṣe lánàá yẹn òun wá fẹ́ wá bàjẹ́ lẹ́ni ẹ̀yin náà wàá náwó sí pé iṣẹ́ tí bàbá tiwọn tó ṣe lánàá ìyẹn bàbá wa Jagungbadé tó ṣe lánàá Ògúnmọ́ gẹ́gẹ́ wá débẹ̀ lẹ́ni ó fẹ́ bàjẹ́ iṣẹ́ tí bàbá tọ̀dọ̀ yín Ádámọ̀ ní Agége ẹ̀jẹ̀ tí ń bàjẹ́ náà torí pé ká má sọ pé bàjẹ́ iṣẹ́ tí bàbá yín yẹn skul tí wọ́n kọ́ síbẹ̀ tẹ́yìn jẹ́ principal bẹ̀ ẹ̀yin ò sì wá mú kẹwàá bàjẹ́ lẹ́nìí nítorí pé téèyàn kan bá ń sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ gbọ́ Ògúnmọ́ gẹ́gẹ́ ó fẹ́ bàṣẹ bàbá tiẹ̀ jẹ́ iṣẹ́ bàbá tiẹ̀ Ajagungbadé tó ṣe lánàá tó yan Ṣéhù Tọ́líà síbẹ̀ àbí Ògúnmọ́ gẹ́gẹ́ òun ló yan Ṣéhù Tọ́líà síbẹ̀ ṣé kìí ṣe Ajagungbadé ló yan Ṣéhù Tọ́líà síbẹ̀ ẹ wá béèrè lọ́wọ́ Ṣọ̀ún wípé ṣé ìmáàmù yíyàn ìmáàmù jíjẹ tiwọn nílùú tiwọn ètò jíjẹ ìmáàmù tiwọn ṣé ó ti fẹ́ yí padà lórí ìtọ́dọ̀ wọn ni ṣé ìmáàmù kan fọba kan ló fẹ́ máa ṣe ni. mo tún béèrè yẹn lọ́wọ́ yín káàkiri ẹ̀yin èèyàn wá ẹ má bá a pín fọ́nrán yìí kó lọ káàkiri ẹ jẹ́ kó délé kódóko Mudiru Morikas tẹ́ ń fi authority sọ̀rọ̀ yẹn ẹni tí ọba bá mú wá òun náà la máa mọ̀ wípé òun ni ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ibo lẹ ti gbọ́ rí ó fẹ́ jẹ ìmáàmù Rábítà ni kì í ṣe ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló fẹ́ jẹ ẹ ò tí gbọ́ ó fẹ́ jẹ ìmáàmù Rábítà ìmáàmù Ṣọ̀ún ìmáàmù ààfin Rábítà ẹ fi síbẹ̀ bẹ́ẹ̀ ìmáàmù ààfin Rábítà ló fẹ́ jẹ torí pé ó ti jẹ ìmáàmù kì í ṣọdún kan kì í ṣọdún méjì báyìí ẹ wá ní ẹ fẹ́ yọ ṣífù máàmù náà Sheikh Dr. Tolia Yunusa Ayilara II ẹ wá fẹ́ mú ẹnì kan wá Yorùbá wà kárí láyé Yorùbá ní owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ owó ló ń bá àárín ọmọ ọ̀yá àti ìyá jẹ́ owó ló ń bá àárín ọmọ bàbá sí ọmọ bàbá jẹ́ bówó ṣe ń ba àárín ẹ̀yin àtọwọn ọmọ bàbá yín jẹ́ tí gbogbo nǹkan tẹ́ ń jẹ ní Agége yẹn tó jẹ́ wípé ẹ̀yin nìkan lẹ̀ ń dájẹ́ àwọn ọmọ bàbá yín ò jẹ́ ń bẹ̀ òun náà lẹ́tí fẹ́ gbé wọ ẹ̀sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin Mudiru Morikas tẹ́ ẹ jẹ́ principal Morikas l'Agége ọ̀gá mi kọ́ńtà ti sọ wípé a ò mọ nǹkan tó ń ṣe ní Agége ju búrẹ́dì lọ ẹ ò gbọ́ ẹ ti fẹ́ dá wàhálà lẹ́ nínú ẹ̀sìn ẹ ti fẹ́ dá fìtínà lẹ́ nínú ẹ̀sìn nígbà tí Donald Trump sọ́tọ̀ yìí pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń ṣe bákan sí àwọn kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan jáde wọ́n sọ yìí pé kò rí bẹ́ẹ̀ wípé àwọn ará bíbá yìí náà wọ́n ń pa àwọn mùsùlùmí
ṣùgbọ́n nísìnyí ẹ̀yin mùsùlùmí sí ẹ̀yin mùsùlùmí, àwa mùsùlùmí sí àwa mùsùlùmí láti ń bára wa jagun. Ṣé nǹkan tí ànábì Muhammad tó fi kọ́ yín lélẹ́yìí? Ṣé nǹkan tẹ́ ẹ kà nínú tírà tí bàbá yín kọ́lẹ̀ lélẹ́yìí? Ṣé nǹkan tẹ́ ẹ kà nínú Kùránì tẹ́lẹ̀ lọ kọ́ láti Saudi lélẹ́yìí? ẹlẹ́ẹ̀kẹrin, ẹ̀yin rábítà, ẹ̀yin lẹ́ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin yìí o. Ẹ rí i pé mi rọ́ọ̀ṣì sọ ọ̀rọ̀ mi, mo ra fẹ́ máa bá yín mu díẹ̀díẹ̀ ní díẹ̀díẹ̀ kó lè wọnú orí yín. Ẹ̀yin rábítà, ẹ súnmọ́ bí, ẹ̀yin lẹ́ni ọ̀rọ̀ eléyìí. Lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè ni wípé tí bàbá yìí bá fẹ́ sọ̀rọ̀, ẹni kan máa kọ́ ọ lẹ̀, kíkí pọ́ìntì tó fẹ́ sọ lé lórí kọ́kọ́ sílẹ̀, kẹ́ ẹ wá sọ fún wọn pé nǹkan tẹ́ ẹ kọ yìí o, ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ kò gbọ́dọ̀ kọjá nǹkan tẹ́ ẹ kọ yìí. Ẹ máa screen play nǹkan tí bàbá yìí tó fẹ́ sọ, torí pé tí bàbá yìí bá ti rí microphone tó bá tẹ̀ ti rí ọ̀pọ̀ èèyàn báyìí, nǹkan tí ó tọ́ ló máa ń jábọ́ lẹ́nu wọn. Tí bàbá yìí bá ti rí ọ̀pọ̀ èèyàn tó ti rí microphone, nǹkan tí ò yẹ kó jábọ́ lẹ́nu wọn ló máa jábọ́ lẹ́nu wọn. Ẹ̀yin rábítà, ẹ ò fura o. Ọ ní kinní kan ò fura ó jáná, àjà ò fura àjà jìn, bó nílò ò bá fura ó lè àkólọ o. Ẹ ò fura wípé bàbá Mùdírù Mọ́ríkàsì yìí wọ́n ti ń fún ẹ̀sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá. Ṣé báwọn Haúsá ṣe ń ṣe leléyìí? Ṣé báwọn Ìgbò ṣe ń ṣe leléyìí? Ṣé báwọn ẹ̀yà míì nílẹ̀ Nàìjíríà yìí ṣé bí wọ́n ṣe ń ṣe leléyìí? Ẹ ti fẹ́ fọ́. Ṣé ká wá sọ pé ẹ̀yin tẹ́ ẹ wà nínú rábítà yìí òpè ló pọ̀ jù nínú yín ni? Tàbí ká sọ wípé ẹ ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe? Tàbí ká sọ wípé ẹ ò gba wájú skul kọjá rárá? Ẹ ronú sí i, ọ̀rọ̀ mi tún tẹ̀síwájú. Ẹ̀yin rábítà náà lẹ̀ lélẹ́yìí, ṣùgbọ́n president general yín òun mo fẹ́ bá wí lórí eléyìí. Ta ni president general ní rábítà náà? Torí pé ó dàbí pé wọ́n ti gba sátidé lọ́wọ́ president general yín ní rábítà, wọ́n ti gbé Sunday lọ́wọ́. Nígbà tí president general bá dúró báyìí, nǹkan tó yẹ kí president general kó máa ṣe tó jẹ́ bàbá Mùdírù principal school Agége, àwọn ni wọ́n ṣe. Ṣé president general tẹ́ ẹ jẹ́ ní rábítà ṣé figurhead lásán ni? Ṣé ó kàn fi ń dí gẹ́gẹ́ wu ni? Kí ẹni ẹlẹ́ni wá máa gbà ṣe yín ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe ń bẹ̀, ẹni ọ̀tọ̀ ló ń bá yín ṣe. Ẹni ọ̀tọ̀ tó wá ń bá yín ṣe iṣẹ́ tó yẹ kẹ́ ẹ máa ṣe ń bẹ̀ yìí, ó ti wá ń kó ẹ̀gbin, ó ti ń kó bá gbogbo ẹ̀yin rábítà ní àpapọ̀. Àbí kí ni ṣáàǹsì Mùdírù Mọ́ríkàsì tó yẹ yí pé ó yẹ kó jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí kí president general kó máa control meeting, kó máa control kó tó ń ṣe, tó jẹ́ pé Mùdírù Mọ́ríkàsì ló gba mic ló dá wàhálà alẹ̀ sí ẹ̀sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá. Òun mo ṣe béèrè wípé ta ni president general? Ṣé wọ́n ti gba sátidé lọ́wọ́ president general rábítà ni tó ti wá gbé Sunday lọ́wọ́? Nítorí pé a ò mọ kókó iṣẹ́ wọn ní rábítà. Ẹ dúró ná, èèyàn kì í sun ẹran mẹ́ran o, kẹ́ran kan kó kàn kan pa o. Tí bàbá Mùdírù Mọ́ríkàsì Ṣéhù Ádámọ̀ tẹ́ bá wá ń gbé àpọ́nlé yẹn fọ́mọ wọn, tọ́mọ wọn ò bá ti máa ń àpọ́nlé yẹn lò, tí ó bá ti máa àpọ́nlé yẹn ṣe bákan, ẹ gbà àpọ́nlé yẹn kúrò lọ́wọ́ wọn, torí pé àpọ́nlé tẹ́ ẹ gbé fún wọn yẹn ó ti ń jẹ́ kí ẹ̀rẹ̀ máa tàbá yín. Mo sọ wípé Mùdírù Mọ́ríkàsì wọ́n ti gbé òkúta ràbàtà báyìí, wọ́n sọ sáàárín ẹrọ̀fọ̀ tó kí tó pọ̀. Ẹrọ̀fọ̀ yẹn bọ́ ṣe so òkúta yẹn sáàárín ẹrọ̀fọ̀ yẹn báyìí gbáà, ẹrọ̀fọ̀ yẹn bá túká, ó bá bẹ̀rẹ̀ sí ní tabalé, ó ń tabako. Òun ni nǹkan tí Mùdírù tó kó yín sí ní rábítà yìí, nítorí pé àwọn ọ̀rọ̀ tí ó yẹ ká máa bá lẹ́nu àgbàlagbà òun la ti ń bá yìí o.
abájọ tẹ́nìkan sọ wípé àṣàṣì ọjọ́ sí ló padà, ẹnìkan sọ wípé àdó tí wọ́n sọ sí wọn lára lọ́jọ́ sí òun ló tún bẹ̀rẹ̀ iṣẹ́. ṣàṣàṣì ọjọ́ yẹn ló padà ní àbádò tó sọ sí wọn lápò òun ló padà. ìyẹn bẹ́ẹ̀ ẹgbẹ́ tẹ́ ẹ̀ ń ṣe yìí, ẹgbẹ́ rábítà yìí, ẹ lọ kọ́ sílẹ̀ láàrin àsìkò tá a wà ìsóṣù méjì sóṣù mẹ́ta, ẹgbẹ́ yẹn máa fọ́. a ò tẹ̀ gbàdúrà kó fọ́. ṣé ń gbọ́ báyìí ẹ̀yin àgbààgbà nínú ẹgbẹ́ rábítà yìí, nínú rábítà yìí ẹ ṣe àtúnṣe o. Mudiru Markaz fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ fún yín o. ẹ̀yin tẹ́ wà ń bẹ́, ẹ̀yin tẹ́ ní làákàyè ni kí ló dé tó bá ń gbé máikrófóònù fẹ́ni tó kù díẹ̀ káàtó fún. ayé tá a wà yìí nísìnyí tí Mudiru bá sọ nǹkan kan àfẹ́ jáde fún ni. nítorí pé nǹkan tó bá yẹ ká bá lẹ́nu àgbàlagbà òun la gbọ́dọ̀ bá lẹ́nu àgbàlagbà, nǹkan tó bá yẹ ká àgbàlagbà kó sọ òun àgbàlagbà ló gbọ́dọ̀ sọ. àgbàlagbà gbọ́dọ̀ fira ẹ̀ sípò ọ̀wọ̀ kọ́mọdé lè máa fún lọ́wọ́. ṣé nǹkan tẹ́ Mudiru Markaz tó ṣe yìí ṣé ọ̀wọ̀ lè padà sí wọn lára? kò ṣeé ṣe. mo tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi. ẹni máa tò ìlú onílùú, ẹ sọ fún kó kọ́kọ́ tò ìlú tiẹ̀ náà, tàbí kẹ́ ẹ bí lè pé ṣé ìlú tọ̀dọ̀ yín ti tòrò kẹ́ tó wá fẹ́ tò ìlú onílùú. ẹni máa tò ẹbí ẹlẹ́bí, ẹbí léèrè wípé ṣẹ́bí tí yín ti tò, ṣé lẹ́yìn òjò mọ́, ṣé ẹ ti fọwọ́ díbi tí ó ń jò nínú ilé yín. tí ó bá wá rí bẹ́ẹ̀, tírú ẹni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ gba máìkì lọ́wọ́ ẹ̀, ẹ má jẹ́ kókó dọ̀tí bá yín. ẹbí Mudiru kò tò, ó fẹ́ wá máa tò ẹbí ẹlẹ́bí. ẹbí Mudiru léèrè wípé ṣé àárín Mudiru tó jẹ́ òun gangan fún ara ẹ̀, ẹni tó ń sọ̀rọ̀ yìí, ṣé àárín wọn tò sí ọmọ bàbá wọn, ṣé àárín wọn tò sí ọmọ ìyá wọn? ṣé oúnjẹ tó yẹ kí gbogbo ẹbí, gbogbo àwọn ẹ̀gbọ́n àbúrò tó yẹ kó jẹ, ṣé gbogbo wọn ló ń jẹ? ṣé kìí ṣe pé àwọn àtọmọ wọn àtìyàwó wọn nìkan ló ń dájẹ? ẹbí wọn léèrè. tó bá wá jẹ́ pé kò rí bẹ́ẹ̀, irú ẹni yẹn o kò tọ́ sáṣíwájú, kò tọ́ sí ẹni tó yẹ kó lè máa sọ̀rọ̀ láwùjọ, kò ẹni yẹn ò tọ́ sẹ́ni tí ẹnu ẹ̀ gbọ́dọ̀ gbọ̀ọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ èèyàn. ẹni yẹn ò gbọ́dọ̀ mú microphone dání kó sọ̀rọ̀ níwájú àwọn ẹlẹ́sìn. nítorí pé tá bá kọ ẹ̀sìn sílẹ̀ a lè gbé sọ́nà méjì. àwọn tó ń ṣe ẹ̀sìn wà, àwọn tó ń ṣe ẹ̀sìn wà. ibo lẹ́yìn wà o? ṣé inú ẹni tó ń ṣẹ̀sìn lẹ́yìn wà, àbí inú ẹni tó ń ṣe ẹ̀sìn òun ni ẹ wà? Mudiru Markaz wọ́n mú ọmọ wọn lọ ní ọkọ, wọ́n ṣèyàwó fún ọmọ wọn ò lo jáàbù. wọ́n sọ wípé ìjáàbù lílò kò sí nínú ẹ̀sìn Islam. ẹgbẹ́ nǹkan tá síwájú ẹ̀sìn tó sọ. ìjáàbù lílò wọ́n ní kò sí nínú ẹ̀sìn Islam. irú ẹni yẹn ló wá ń dúró wájú, ló wá ń sọ̀rọ̀ lẹ́wọ́n pa Allahu Akbar, ẹlẹ́yàlẹ̀ ṣe. tí ọ̀bà rẹ̀ ni tó máa bá yín sòótọ́ ọ̀rọ̀, òótọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ kó wọnú etí yín. tó bá ń pèèyàn lónífúnra dáradá, onífúnra dáradá, onífúnra dáradá, kẹ́niyẹn kó wọra ẹ̀. èèyàn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ò ní láàkàyè nínú. tẹ́wọ́ máa pariwo Allahu Akbar, Allahu Akbar wo. ẹni tó ń sọ̀rọ̀ tọrọ ọ̀rọ̀ tó ń sọ tí kò ní láàkàyè, àbí Allahu Akbar tẹ́ ń pè yẹn ẹ fi ń tọ̀ wọ́n jẹ ni. ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ mi. ẹ wá bá mi béèrè lọ́wọ́ ìmáàmù Èkìtì tí wọ́n jẹ́ president general fún Rábítà. ẹ bá mi bi wọ́n léèrè pé ṣọ́ba ló mú wọn wá kí wọ́n tó recognize wọn pé àwọn ni ìmáàmù Èkìtì. ẹ bá mi bi wọ́n léèrè. ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share link iṣẹ́ yìí, ẹ bá mi pín. ẹ bi ìmáàmù Èkìtì léèrè wípé ṣọ́ba ló mú wọn wá kí wọ́n tó recognize wọn as Imam of Èkìtì. tí wọ́n bá ti wá rèsì dáhùn, ẹ sọ fún wọn pé wọn ọ̀tọ̀ lẹ́ni iwájú, wọn ọ̀tọ̀ ní president general, wọn ọ̀tọ̀ lẹ́ni tó yẹ ká máa fi yangàn. nítorí pé
bí Mudiru Mọ́ríkàs ṣe sọ̀rọ̀ yẹn ó yẹ kó gbà mọ́ ọ lẹ́nu pé ẹ má sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀, ọ̀rọ̀ nǹkan tó lè dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin ẹ̀sìn kan náà kájọ fèsì ra wa ni. ẹ wá padà lọ kẹlẹ bá mi bi Mudiru Mọ́ríkàs léèrè wípé ṣé nígbà tí ìmáàmù Èkìtì tọ́jú ẹ̀ ní rábítà tàbí tí wọ́n sọ pé ẹni ní ìmáàmù Èkìtì o ṣọ́ọ̀bà àlù wọn ló mú wọn wá, wọ́n ṣáà ti pé kìrìsìtẹ́nì ń kèfèrí kí ló tó ń sọ pé ẹni tí sọ̀hún bá mú wá sí rábítà làwọn máa recognize as imam of Ògbómọ̀ṣọ́ land. torí pé a gbọ́dọ̀ máa rọ̀rọ̀ dáadáa ká tó máa sọ o, ẹlòmíì ò ní mọ̀ pé ọ̀rọ̀ tóun sọ lẹ́nu oorun a máa lérò pé ọ̀rọ̀ tóun sọ ó ń pẹ̀fúmù ni. òun náà wọn tó ń pòwe ṣe ń pòwe wípé ẹnu ẹ̀rùn kò ní mọ̀ pẹ́nu òun rùn o. ó dọjọ́ tó bá sọ̀rọ̀ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fọwọ́ bẹnu báyìí tó fọwọ́ bomú báyìí ló máa tó mọ̀ pé nǹkan ti dé o, nǹkan tó dẹ̀ ti bàjẹ́ ó máa ṣòro túnṣe. ẹni tẹ́nu ẹ̀rùn kò lè mọ̀ pé ẹnu òun rùn o. ẹ sọ fún Mudiru Mọ́ríkàs pé ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀rọ̀ jàtijàti, ọ̀rọ̀ ràdàràdà, ọ̀rọ̀ tí ò wúlò, ọ̀rọ̀ tí ò ní làákàyè nínú, kí wọ́n máa kọ̀rọ̀ tó bá fẹ́ irú wọn kó bá pọ́n wọ́n sí òde, ọ̀rọ̀ tó bá fẹ́ sọ kó máa kọ́lẹ̀ káwọn tó wà bẹ́ẹ̀ máa screenplay ọ̀rọ̀ yẹn kó máa kọ sẹ́ẹ̀kì ẹ̀ pé ṣé nǹkan tí bàbá wọn kọ yìí ṣó dáa àbí kò dáa, tàbí kọ́ ọmọ wọn lé kí wọ́n máa bá wọn wu ọ̀rọ̀ yẹn kí wọ́n tó jáde. ìyẹn bẹ́ẹ̀ ẹ wá bá mi béèrè lọ́wọ́ àwọn ìmáàmù tó kù ní rábítà yẹn wípé ṣé ọba àlù wọn ló mú wọn wá kí wọ́n tó recognize wọn as ìmáàmù ìlú wọn. tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ sọ fún gbogbo wọn pé alábòsí ni wọ́n o, ẹni Ọlọ́run máa dáná lẹ̀ fún tó pọ̀ òun ló wà láàrin wọn. ẹ bá mi sọ fún wọn wípé alábòsí ni wọ́n lọ́wọ́ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ pátápátá àwọn máàmù tó kù yẹn pé ṣé ọba ìlú wọn òun ló mú wọn wá kọ́mọ rábítà tó recognize wọn as ìmáàmù ìlú wọn. ẹ bá mi bọ̀ wọ́n àwọn máàmù tó kù léèrè tó bá ní rárá kò sí bẹ́ẹ̀ ẹ sọ fún wọn pé èrò náà ni gbogbo wọn. wàláì tàlà ìsúnmọ́ bí láyé làṣìlá wà. ẹ bá mi sọ fún gbogbo àwọn máàmù tó kù mẹ́yẹn pé èrò náà ni wọ́n o, wọn kì í ṣèrò àjùjọ náà torí pé wọ́n tẹ̀lé súnà ànábì, wọn kì í ṣèyàn re. ẹni tọ́lọ́run ti dáná ńlá lẹ̀ fún òun ni wọ́n, torí pé àbòsí Ọlọ́run ò fi àbòsí, wọ́n ti ń ṣe àbòsí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara. bóyá ọ̀dẹ̀ tí wàá gbowó wá fún wọn lẹ́nu wọn ṣe wọ̀wọ̀ lọ́ọ̀ ṣe lè sọ̀rọ̀ wọn lọ́ọ̀ ṣe lè ṣòótọ́. ẹ gbogbo ẹ̀yin tẹ̀wà rábítà yìí ẹ ti gbàgbé ọjọ́ kan tó máa kù yín nìkan nínú sàárè. tọ́bọ̀ wá béèrè lọ́wọ́ yín pé báwo lẹ ṣe ṣe ẹ̀sìn sí láyé kí ẹ fẹ́ bọ́ lọ́hùn sọ, torí pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ ti ń bà lójú jẹ́ o, ẹ ti ń fọ́ lójú o. àwọn tí kò ń ṣẹlẹ́sìn mùsùlùmí bóyá kìrìsìtẹ́nì ni wọ́n ó fẹ́ wá jọ́ ẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí, tàbí oníbìlẹ̀ ni wọ́n tó fẹ́ wá jọ́ ẹ̀ ní ẹ̀sìn mùsùlùmí, ṣé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí nínú Islam ilẹ̀ Yorùbá pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ kóra yín jọ tẹ́ ẹ̀ pera yín ní rábítà yìí, ṣé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ṣó polówó ẹ̀sìn fáwọn tí kò tí ì mọ̀ lọ́hùn tẹ́lẹ̀? ẹ béèrè lọ́wọ́ ra yín, ṣé nǹkan tọ́lọ́hun rán yín wá ṣe lé gangan lélẹ̀ òun lẹ̀ ń ṣe yìí? ṣé nǹkan tẹ́ ẹ̀ kà ní Kùránì tẹ́ ẹ̀ kà rèé? ṣé nǹkan tẹ́ ẹ̀ kà ní tírà tẹ́ ẹ̀ kà lélẹ̀ yìí? àwọn ẹ̀pọ̀ ọ̀nù yìí a máa ní àwọn ọlọ́kéwú ní Saudi, ṣé nǹkan tó wà àràbù tó fi kọ́ ilé ṣe lọ́ní ké ọkọ̀ yìí nìkan pé ẹ̀wọ́n ká máa gbógun tira wa nílẹ̀ wa mi báyìí. ìyẹn dúró bẹ́ẹ̀. ìtótẹ̀lẹ̀ ní pé mo wá padà sórí ọ̀dọ̀ Mudiru Mọ́ríkàs. Mudiru Mọ́ríkàs ó yẹ ká ẹ máa bèrè ibi tọ́rọ̀ tí ń bọ̀ kẹ́ tó máa jálù. ṣẹ́yìn ò bèrè lọ́wọ́ Ọláoyè Ghandi fún ara ẹ̀ Ọbáṣọ̀hún wípé ibo lọ̀rọ̀ ìdúrólé
abẹ́ ti gbàgbé pé ọ̀rọ̀ ìṣíwà kóòtù inú mi kàn ń dùn nìyí pé ẹ̀ ń fi ẹ̀wọ̀n ṣeré Mudiru Markaz ẹ̀ ṣe kí ni o ẹ̀ ń fi ẹ̀wọ̀n ṣeré torí pé ẹ̀ ń fi ọwọ́ pa ìdà òfin lójú ṣé wọ́n sọ fún ipò ọ̀rọ̀ wà kóòtù ọba fúnra rẹ̀ Ọláoyè Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lè dọ̀la kí kóòtù yọ torí pé àwọn ẹbí Ọláoyè ní pé kì í ṣe bí àwọn wọ́n ní àwọn ò ní Ghandi kí ni túmọ̀ Ghandi ọba táwọn ẹbí kọ̀ ọba táwọn ẹbí ò mọ̀ lé ọmọ wọn tó wá sọ wípé òun fẹ́ mórúkọ kan wá sọ́dọ̀ yín tẹ́yìn wá sọ wípé ẹni tó bàbá ti mú wá o òun lẹ́yìn mọ̀ àbí ẹ̀yin ò gbọ́ fìrìfìrì lórí íńtánẹ́ẹ̀tì tí àwọn ẹ̀gbọ́n ìmáàmù ti jáde tó sọ wípé àbúrò àwọn ni o ẹbí àwọn ni o ìjà ló dé tó orin dòwe ẹni tó sọ̀rọ̀ yẹn lálàkọ̀kọ́ wípé ọmọ àlè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọlé wọn òun ló mọ̀ padà jáde tó sọ wípé ọmọlé wọn ni ẹ wá rí i pé ibi ibẹ̀ yẹn kò wọ́ọ̀kì mọ́ lẹ́sẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bá bí ọba wọlé Mudiru Markaz ẹ fi ẹ̀wọ̀n ṣeré lórí ọ̀rọ̀ ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ ṣé ẹ ò mọ̀ pé ọ̀rọ̀ sì wà ń kóòtù ẹ wá ń bẹ́ ẹ wá ń tọ́ ẹ wá sọ̀rọ̀ ayé di bẹ̀bẹ̀ tó ẹ sọ̀rọ̀ ayé dàkèrè Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fi àgbàlagbà lọ́rọ̀ kọ ọba bóyá bá ṣe wá ń sọ lé yẹn Ògbómọ̀ṣọ́ kì í sí nínú ilẹ̀ Yorùbá tá a bá tọpinpin ẹ̀ bóyá máa la máa sọ lọ́hùn gbà yẹn abẹ́ ti gbàgbé pé ẹ̀yin àáfàá tẹ́ ẹ̀ tó lé yín tẹ́fẹ́ wá máa tó lé onílé ẹni máa tó lé onílé àtòlé ẹ̀ ẹni máa tó lé onílù àtòlù tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá tẹ́ ẹ jókòó ńbẹ̀ yẹn àwọn ìyàwó yín máa ń gba ilé tí ṣeré ni àbẹ́mọ̀ tíyàwó ẹlòmíì bá ara lẹ̀ wọ́n yẹ jókòó síbẹ̀ wọ́n máa jókòó ni àbẹ́mọ̀ amẹ́lẹ́yà yín àkọ́fẹ́ báyìí tú síta ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nù yín ìyàwó ẹ̀ máa ń gbalẹ̀ tí ṣeré ni àbẹ náà pa àmọ́ àfẹ̀jẹ́kẹ́lẹ́yà yín tú síta ni ibi tá a bá jókòó sí ni information yìí wà ń bá wa àwọn ọmọ yìí ṣe yahoo àwọn ọmọ yìí ṣe olóṣò ọmọbìnrin yìí ṣe olóṣò lára àwọn méjèèjì yẹn ìjẹsẹ̀ ìpolówó ẹ̀sìn ìyẹn dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi wá lọ sọ́dọ̀ wọn ọmọ Sùlí Abíọ́lá lábẹ́òkúta wa mi báyìí ẹ̀yin ọmọ Sùlí Abíọ́lá ẹ̀ ń disappoint mi tó pọ̀ àwọn Yorùbá ní ohun tá bá ní ohun là ń gbé ohun tá bá ní ohun ló jẹ́ tẹni Mudiru Markaz school Agége yẹn principal Agége yẹn kì í ṣe ọ̀gá yín o ẹ̀yin àfa kílódé tẹ̀ máa sọ tábàtàbà lẹ́nu náà ẹ wá máa sọ Mudiru Markaz ọ̀gá àwọn àfa o sóhun ló kọ́ àfa yín kéwu ni ta ni Mudiru Markaz kan kéwu ṣebí principal ni wọ́n tíṣà súnmọ́ akẹ́kọ̀ọ́ ju principal lọ ọ̀gá iléèwé òun ni principal ṣé Mudiru Markaz tóun ló bá yín sanwó school yìí ni nígbà tẹ́ wà school ẹni kọ́ ni kéwú lọ̀gá ẹni dókítọ̀ yín tó jẹ́ Mudiru Markaz Sùlí Abíọ́lá yìí òun làáfà yín o ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé èèyàn kò fọwọ́ sí júwèlé bàbá ẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ọmọléèwé yìí ni a ò rí kọ́nù yín kó jáde kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀yin ọmọ Sùlí Abíọ́lá yìí kẹ́ ẹ jáde kẹsàn án pé kẹ́ Mudiru Markaz Agége Èkó kì í ṣe ọ̀gá tiwa o tó bá jọ̀gá ti yín o torí pé àwọn òkèwú Markaz Agége Markaz Abẹ́òkúta láti kéwú tó jẹ́ ti bàbá wa MKO Abíọ́lá kì í ṣe bàbá wa Ṣéwù Ádámọ̀ ló dá lẹ̀ MKO Abíọ́lá ló dá Sùlí Abíọ́lá lẹ̀ bàbá ọmọ ó mọ iye ọmọ tó bí o ìyá ẹgbẹ́ kẹrẹ ó mọ gbogbo àwọn tó wà ní ẹgbẹ́ o ẹ̀yin Sùlí Abíọ́lá ẹ má fọwọ́ sí júwèlé bàbá yín mọ́ o ìtẹ́ fọwọ́ sí júwèlé bàbá yín tó dókítọ̀ Mudiru yín lábẹ́òkúta mi báyìí òun lọ ga yín kò ṣe Mudiru principal school Agége kò jù bẹ́ẹ̀ lọ mo wá fi àkókò ìrọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfà tẹ́ǹtẹ́lé ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lá Yunusa Ayílára di secondary ẹ má jẹ́ kó rẹ̀ wá
ká má jẹ́ kí ìbànújẹ́ kó kún ọkàn wa ẹ̀yin tó bá mojú mùdírù mọ́ríkàs ẹ jẹ́ kó pe mùdírù mọ́ríkàs kó fáwọn létí máa pé bàbá etí ìmélòó tó bá ní méjì kí lẹ fi ń ṣe mo fi ń gbọ́ ẹgbẹ́ràn lórí ọ̀rọ̀ máa mú gbọmọṣọ yìí ẹ ṣọ́ra o kó má jẹ́ pé tẹ́ bá ń lọ máa lè kú tábà yín o ẹni bá ṣe eré òun ló máa gúnlẹ̀ eré o ẹni tó bá ṣe eré kò lè gúnlẹ̀ eré o ẹ jẹ́ ká fi àdàgbà ètò rọ́ sí ibà yìí ká wá wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run á wà pẹ̀lú ẹnu kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá látàárọ̀ ojú yóò ní fọ́ etí yóò ní di wọ́n ní lọ tọrọ owó fún yín ní ẹnu nà mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì kẹ́ ẹ tó jẹun àìsàn tó máa dé tágbára àdúrà tó wò ní ká ọlọ́run ní jẹ́ kó tọ́sẹ̀ ní kọ̀ọ̀kan yín ẹ má bàa pín fún ẹ̀kẹ́ má bàa ṣe ẹ má bàa kọ́mẹ̀ntì ojú tẹ́ fún wa kò ní fọ́ Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.